ìran Ísímáẹ́lì ọmọkùnrin Ábúráhámù ìyẹ́ Ágárì ará Éjípítì ọmọ ọ̀dọ̀ obìnrin Sárà bí fún Ábúráhámù rẹ̀. Àwọn orúkọ àwọn ọmọkùnrin Ísímáẹ́lì rẹ̀ àti àkọ́bí dérí oníkẹyìn. Nébájọ́ tìlẹ̀ àkọ́bí Kédárì tẹ̀lé Adíbẹ́ẹ̀lì, Míbísámù, Míṣímà, Dúmà, Másà, Hádádì, Témà, Jétúrì, Náfíṣì àti Kédímà. Àwọn ọmọkùnrin méjìlá Ísímáẹ́lì àti orúkọ wọn rẹ̀, ìpín abúlé wọn àti ìdó wọn. Ọ̀kọ̀ọ̀kan wọn sì jẹ́ eléré ẹ̀yà kọ̀ṣokọ̀ṣo. Gbogbo ọdún yẹ Ísímáẹ́lì lò ẹyẹlí 40 ọdún mẹ́ta. Èyí náà ó sì kú, á sì là bá àwọn baba ńlá rẹ̀ wọn yóò ti kú. Àwọn ọmọ rẹ̀ wọ́n sì tẹ̀dó sí orílẹ̀-èdè Áfílà títí dé Ṣúrì. Ìyówó iwájú orílẹ̀-èdè Éjípítì bá ń lọ orí ilẹ̀ Asíríà. Ìsì ń gbọ́tọ̀ fún àwọn àbúrò rẹ̀ wọn ọkùnrin yòókù.